nífà àkókò ṣòfò nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde ọjọ́ kìíní oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọjọ́ àyájọ́ àwọn òṣìṣẹ́ káàkiri kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè yìí. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. Gbogbo ìwé ìròyìn ló kéde ọjọ́ kìíní oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọjọ́ àyájọ́ ìsinmi fáwọn òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́. Nínú ìwé ìròyìn Daily Post náà ní ìròyìn eléyìí wà o, níbi tí ààrẹ Tinubu tó ti yan Bianca Odumugo Ojukwu gẹ́gẹ́ bí ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lẹ́yìn ìgbà tí ẹni tí í ṣe Yusuf Tuga tí ó ti kọ̀wé fipò sílẹ̀. Ìwé ìròyìn Daily Post ló pòstẹ̀ síta. Kọ́lọ́run gbà wá lórí ètò ààbò tí ó ra jajaja ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ilé ìjọsìn CAC kan ní ẹ̀dá oníyọ̀ ní ìpínlẹ̀ Ekiti ìṣọ́ òru ni wọ́n ń ṣe o. Àwọn adìhámọ́ra agbébọnjà ni wọ́n bá sọ ìṣọ́ òru ọ̀hún di nǹkan tí kò bá ojúmọ́ mọ́ wọn lọ́wọ́. Wọ́n ṣekú pa pásítọ̀ wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn gbé lọ. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. A ò ní gbà kí ẹ̀sìn pín wa sí méjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Ṣèyí Mákindé ló fọwọ́ ọ̀hún lédè. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn títí ọwọ́ mi yìí ló fẹjú kẹ̀kẹ́ sí tí ì mọ mẹ̀mẹ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bàbá ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn ò tí ì mọ ẹni tí ń jẹ́ Tinubu. Èmi eléyìí mo jẹ́ olóṣèlú kan tó burú púpọ̀ jù. Ẹ fẹ́ yọwọ́ kí là ń kó mi nínú àwo tán ganan tó bẹ́ẹ̀. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Daily Post náà ló post eléyìí níbi tí ìròyìn ti ń sọ wípé Adélabú àti Àlí ni wọ́n mà ti lọ mú fọ́ọ̀mù wípé ẹ wò ó àwa náà fẹ́ jáde dupò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ṣì wà. Ilé ẹjọ́ ti fi òní yìí 30 ọjọ́ oṣù kẹrin ni wọ́n fi gbọ́ ìgbẹ́jọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ADC ìjà gbọ̀ngàn láàrin àwọn aládarí wọn. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ló ti sọ di mímọ̀ wípé lóòótọ́ ni ó fìdí ẹni tí í ṣe Usman àti àwọn ọlọ́pàá míì múlẹ̀ pé lóòótọ́ wọ́n ti dá wọn dúró, wọ́n ti júwèé lọ́jọ́ kó jẹ́ fún wọn lórí ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ṣekú pa ẹnìkan. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ṣì wà. Ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní bàbá ni wọ́n ti fi ọwọ́ sí Amsat gẹ́gẹ́ bí ẹni tí yóò díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Daily Post náà ló tún post ìròyìn eléyìí síta níbi tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n máa ti ń fọwọ́ sọ̀yà tí wọ́n sì ń ṣèlérí wípé àwọn fẹ̀yìn gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun gbolẹ̀ ní ọjọ́ ìdìbò gangan. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Àwọn Kwankwasia àti Obedience Movement ni wọ́n ti ṣe ìpàdé kan papọ̀ báyìí o ní ìlú Àbújá lórí bí kinní ọ̀hún bí yóò ṣe já mọ́ wọn lọ́wọ́. Kíni ètò ìdìbò gbogbo tí yóò wáyé lọ́dún 2027. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Dátì bàbá MEJI ló ti sọ̀rọ̀ ní òun ó fi ẹgbẹ́ òṣèlú Labour Party sílẹ̀ yóò sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PRP yún People's Redemption Party PRP. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Ẹ dákun ẹ foríjì mí, mo tọrọ àforíjì lọ́wọ́ yín o. Arábìnrin kan rèé tó bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ṣíṣí alágbóni pẹ̀lú bó ṣe fi fọ́nrán fídíò níbi tí òun àti ọkọ rẹ̀ bó ṣe ń ṣe yùnkínyùnkín àti obìnrin míì tí wọ́n ń jẹran ṣọkan sí. Fọ́nrán fídíò òun ó lu jáde fótó sórí ayélujára. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Èmi nìkan àti Gloria láti rí fídíò yìí. Lóòótọ́. Èmi àti Gloria nìkan láti rí fọ́nrán yìí. Èyí náà wo bí ti ṣe yùnkínyùnkín. Aláàtì rí. Gloria ti sọ lálẹ́ àná ó ní gbogbo wíṣẹ́ ń trend àgbọ̀ kankan àwọn òwà kọ́rẹ́ǹtì ni. Ó ti yé mi. Ọlọ́run ṣáṣẹ́ àná. Ó lo ẹ̀dà ọ̀rọ̀ rí àbí.
mo nà ń bẹ ní tààrà ni mo sọ kò ń ṣe ẹ̀dá àti ìrí. níbi títí ń gbá sọmẹ́wà àti ìrí kankan. òun àti ọkọ rẹ̀ ó tún fi sórí ayélujára. ó ti tọrọ ṣebí náà ló ti kà ń pé lóun ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn kò sí ìyọnu. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà níbi tí ìjọba àpapọ̀ ti ń gbé ìgbésẹ̀ láti ṣe àtúnyẹ̀wò lórí ìwé òfin eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ọmọdé látàrí bí wọ́n ṣe ṣe àwọn ọmọdé ní ìṣekúṣe eléyìí tó ti peléke sí ìwé ìròyìn Punch ló pọ̀ṣẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn o wípé àwọn ò ní fẹ́ kí wọ́n kan ọmọye nípa lé àwọn lórí láti jẹ́ kí ọmọye náà kó léwájú àwọn wọn ní rárá o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Punch náà ló Punch eléyìí níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló mà ti bá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́rìndínlógún yìí tó tún jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gbogbo nìṣe pọ́lì Ìbàdàn ni wọ́n ní ọwọ́ ti bá àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rìndínlógún 60 students wọ́n ní látàrí àwọn ọmọ tí wọ́n ń ṣe àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní iléèwé ọ̀hún ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. dúró dèmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó o ti ka ìròyìn wọn o iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi páńpẹ́ ọba mú òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá kan wọ́n ní ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpa arákùnrin kan tó jẹ́ ẹni tó máa ń wa ọ̀kadà ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn yìí wà níbi tí agbénipa kan tó mà ti sọ̀rọ̀ ó ní àwọn fún lọ́rùn pani nítorí wípé ẹni tí wọ́n jí gbé ó dá àwọn mọ̀ wọ́n ní ọmọ ọdún 17 years old boy ní ọmọkùnrin ọ̀hún tí wọ́n ní wọ́n jí gbé nítorí wípé ọmọ náà sì dá wọn mọ̀ wọ́n ní níṣe ni wọ́n fún ọmọ náà lọ́rùn pa tí ó sì fi jọ Ọlọ́run pé ìwé ìròyìn Vanguard ló fẹ́ ìròyìn náà síta. nínú ìwé ìròyìn Punch ní títí ọwọ́ mi yìí ló ti jáde wá ilé ẹjọ́ ni ó ti dájọ́ kan fún àwọn alọ́kólóhùnkígbe òjálé onílé fi bó tiẹ̀ lẹ́yìn tí ń sọ onílé sínú kólógbó ilé ẹjọ́ ó dájọ́ wípé kí wọ́n so àwọn méjì rọ̀ àwọn méjì ọ̀hún tí wọ́n jẹ́ alọ́kólóhùnkígbe wọ́n ní kí wọ́n so wọ́n rọ̀ o títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn wọn ní ìpínlẹ̀ Èkìtì ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. kọ́lọ́n kó kúkú ṣàánú wa iná ọmọ rárá ló mà tún ṣẹ́yọ ní ilé ìtajà kan ní ìpínlẹ̀ Kánò tí wọ́n sì ní ó jó òbítíbitì ọjà nínú ilé ìtajà ọ̀hún ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. àwọn kókó yìí àti kókó míì láwọn máa tẹ̀ sí yín létí a ó tẹ̀ sí yín lára yóò sì máa wọ akínyẹmí ara yín lọ ẹ ó mọ ọ̀kan ọ̀jọ̀kan ibi tí ìlú dé dúró à ń kí yín láti ìkànnì wa níbí wípé ẹ kú àmójúbà wa ẹ sì tún kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ láṣẹ Ìdùmarè a ní dọ̀tá ara wa a sì ní ṣúra wa o ìwé ní bàṣírí ẹ̀kọ́ ọmọ rẹ̀ kó bàṣírí wa àṣírí wa ò sì ní tú a ò ní di ẹni tí wọ́n máa fi ètè ẹ̀gàn pè láwùjọ láṣẹ Ìdùmarè ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ẹ kú àjísòde lónìí òní ọjọ́bọ̀ ire ńlá tó tóbi bọ̀m̀bọ̀ kó bọ̀ sí ilé wa o ilé báyìí ni ìbọ̀yé bọ̀ sí kárí bá ti ṣe kárọ̀nà gbígbà kárí tajé ṣe o kẹ́ni ẹlẹ́ni kó má gba ìṣe wa kí òun gbà kó sì má gba ire ọwọ́ wa dànù kárí owó lò kárówó ná láṣẹ Ọlọ́run aláwùrábí à ń kí yín láti ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìkànnì síìpù ló ń jẹ́ báwọn ìlú òkè o látakàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ kájọlà láwà tá a ti ń dún sínú afẹ́fẹ́ tá a ti ń kùn lórí ẹ̀rọ agbágbé adúró tipátipá bí ẹni akàn lérè bí ẹni afèrè kàn níbẹ̀ ní kinní ọ̀hún ló ti ń rí bó sì yẹ kó rí inú wa dùn láti mọ̀ wípé ẹ̀ ń gbọ́ wa nílé láàárọ̀ yìí inú àwa náà sì dùn láti máa ka ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn ṣe yín létí torí pé iṣẹ́ wa ni ìkan kì í tijú àmọ́lé bẹ́ẹ̀ ni ìran èrùn wọn kì í tijú láti ṣiṣẹ́ wọn láti yẹ ọ̀nà alápàǹdẹ̀dẹ̀ kì í tijú àmọ́ ògiri ní ìta gbangba abẹ́rẹ́kiri àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. good morning sir
Good morning, ma. We are happy to see you. God bless you. Amen. Ẹ káàárọ̀ níbi gbogbo eléyìí tí ẹ ti ń gbọ́ ìkànnì sí 89.1 FM tá a fi kalẹ̀ sílùú òkè òní ìjọba àbílẹ̀ kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A kí wa kú ojúmọ́ òní gangan ní ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹrin. Òní ní 30 ọjọ́ oṣù kẹrin ọdún 2026 ká tó ríru ọjọ́ yìí ó tún di ayé àtúnwá. A kí wa o káàbọ̀ sórí àkọ́tún ètò àjímúná lágbára Ọlọ́run gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìṣòro ayé wa lónìí tó gbẹ̀yìn oṣù kẹrin gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìbànújẹ́ ayé wa yóò máa bá oṣù yìí lọ ní tèfètèfè ìṣàlá kùdìrátì láì gbogbo àwọn òṣìṣẹ́ àsìkò ìmúra àyájọ́ ọjọ́ wa lágbàáyé lágbára Ọlọ́run ó fún gbogbo ọkàn tí ń ṣàárẹ̀ yóò fún wa nísinmi ògbógbò tí ń jẹ́ ti Ọlọ́run ó sì dé wa ládé yóò dé gbìyànjú wa ládé òtòrò kálukú ń gbìyànjú ni ẹni tí ń lọ bí iṣẹ́ ìgbìyànjú ló ń gbà kò sẹ́ni tí ó wù kó máa sùn lé kówó sì tiẹ̀ máa kó máa jíbówó ṣùgbọ́n ìgbìyànjú ni gbogbo wa ń gbà kò sùn lé kọ́ ọmọ kawó ó máa kawó láì ṣe yahoo bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó wù ṣùgbọ́n torí à ń gbìyànjú ni ìgbìyànjú wa yẹn Ọlọ́run ó dé ládé ìtúrọ́lúwa ọmọ Adéníjì lórúkọ tèmi ẹ̀yin aráalé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. tó káwọnú ìròyìn ọ̀hún ká má fa àkókò ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́ nínú ìwé ìròyìn The Nation ní kókó àkọ́kọ́ tó sì padà dé ìròyìn ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ló ti jáde wá o ìwé ìròyìn The Nation jábọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde ọ̀la ọjọ́ ẹtì ọjọ́ kìíní oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ àti àyájọ́ àwọn òṣìṣẹ́ káàkiri kọ̀rọ̀kọ́ńdò orílẹ̀-èdè Nàìjíríà ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti kéde ọ̀la ọjọ́ kìíní oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ àti ọjọ́ tí àwọn òṣìṣẹ́ ní tìbútò orílẹ̀-èdè yìí tí wọ́n fi ṣe àyájọ́ wọn ọ̀rọ̀ náà ló jáde láti ẹnu mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àyíká ìyẹn Olúbùnmi Túnjí Òjó ló kéde ọ̀rọ̀ yìí ní orúkọ ìjọba orílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tí akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká tó fẹ́ ọwọ́ sí ìyẹn Magdalene Ajani òun ló kí gbogbo àwọn òṣìṣẹ́ ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà wípé mo dáwọ́ ìdùnnú pẹ̀lú yín bẹ́ẹ̀ a mọ rírì yín o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ rírì yín pẹ̀lú iṣẹ́ takuntakun àìsùn àìwo ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe ní ìfarajìn fún ìmúdúró àti ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà yìí orílẹ̀-èdè Nàìjíríà yóò máa tẹ̀síwájú Túnjí Òjó ó tún fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní ìfarajìn àti pé wọ́n mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ní kókó àti ní òkúkúdùn wọ́n sọ wípé kíní tó mì ní abí àgbòhun kò ní já ó kàn ń mì bẹ́ẹ̀ ni o lórí ètò ààbò ohun gbogbo yóò dúró bó ṣe tọ́ àti bó ṣe yẹ ètò ọrọ̀ ajé yóò padà gba agbára ọ̀tun kí àwọn ènìyàn ìlú kí wọ́n ní ìfarabalẹ̀ lórí rẹ̀ àti wípé ohun gbogbo ó ní ṣe pẹ̀lú àlàáfíà kí àwọn ará ìlú kí wọ́n tẹ̀lé òfin kí wọ́n sì má ṣe tẹ òfin lójúmọ́lẹ̀ lábẹ́ bó ṣe lè kó mọ́ Olúbùnmi Túnjí Òjó ó tún dáwọ́ ìdùnnú pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọ̀hún ó sọ yìí pé kí wọ́n wá ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ìgbà bẹ́ẹ̀ kí wọ́n pawọ́ papọ̀ láti kọ́ orílẹ̀-èdè yìí kó lè dúró bó ṣe yẹ tó kó dúró nítorí pé tí apá bá kún itan ìtò hani ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè gba agbára ọ̀tun gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. ààrẹ Bọ́lá Tinubu ló ti yan Bianca Odumugo Ojukwu gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ aṣojú Yusuf Tugar ṣáájú ètò ìbò gbogbogbò eléyìí tí ó wáyé fún ọdún 2027 ààrẹ Bọ́lá Tinubu ló ti yan aṣojú Bianca Odumugo Ojukwu gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ ambassador Yusuf Tugar
eléyìí tí wọ́n ní ó máa kọ̀wé fipò sílẹ̀ lójúnà láti kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ambassadọ Odúmẹ́gù Ojukwu òun ni wọ́n ní ó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mínísítà fún ìpínlẹ̀ níléeṣẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ òkèèrè gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ fún ààrẹ Tinubu fi léde yun Báyọ̀ Ọ̀nànúgà níbẹ̀ ló ti sọ wípé ààrẹ Tinubu ni wọ́n tún yan ambassadọ Ṣọlá Ẹnìkànláìdè ó ní gẹ́gẹ́ bí mínísítà mínísítà ìpínlẹ̀ fún ọ̀rọ̀ òkèèrè ó ní tó sì jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n yàn gbogbo yíyàn yìí òun ló lọ ní ìbámu pẹ̀lú ìbuwọ́lù àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ó ní lẹ́yìn tí wọ́n ti yàn án ambassadọ Ẹnìkànláìdè láti ìpínlẹ̀ Kogi òun ló ti ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ òkèèrè àti ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè káàkiri Ẹnìkànláìdè ni ó ti jẹ́ wípé ó ti ṣiṣẹ́ o tí ó sì ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó ti mọ̀ nípa àwọn nǹkan òkèèrè lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní láìpẹ́ yìí gan-an ó mà ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà nínú iléeṣẹ́ eléyìí tó rí sí ọ̀rọ̀ òkèèrè tí ó sì di ipò eléyìí tí ó lágbára mú ní Addis Ababa, Brigade, Ottawa nílùú London àti ní New Delhi gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ohùn léde ààrẹ Tinubu òun ni ó sọ wípé ìyànsípò àwọn ènìyàn yìí òun ní ara kitiyan láti lè jẹ́ kí ìgbésẹ̀ ilẹ̀ òkèèrè kí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí ó sì túbọ̀ ní àwọn ìbáṣepọ̀ léyìí tó dánmọ́rán ṣe láàrin orílẹ̀‐èdè wa Nàìjíríà àti òkè òkun ààrẹ Bọ́lá Tinubu ló wá ń kí gbogbo àwọn tí wọ́n ti yàn sípò ó ní ẹ kú oríire o congratulations tó sì ń rọ̀ wọ́n wípé kí wọ́n gbájúmọ́ iṣẹ́ wọn láti lè jẹ́ kí orílẹ̀‐èdè wa Nàìjíríà kó tẹ̀ wájú ó ní lágbọn ètò ọrọ̀ ajé lágbọn ohun gbogbo àti láti lè jẹ́ kí ìgbáyégbádùn àwọn orílẹ̀‐èdè Nàìjíríà tí ó wà ní òkè òkun kó túbọ̀ rọrùn dáadáa tí ààrẹ sì ń kí wọn tó sì ń sọ wípé ẹ kú oríire o ìròyìn ọ̀hún ló wá ń sọ wípé aṣojú Bianca Odúmẹ́gù Ojukwu ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ òkèèrè báyìí tí lẹ́yìn ìgbà tí ambassadọ Yusuf Tuga tó ti kọ̀wé fipò sílẹ̀ láti ṣe òṣèlú ní ọdún 2027 èyí fi ṣèrè lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọmú kẹsìrì ẹ̀ níbẹ̀. ó ṣe o nínú ìwé ìròyìn Punch tó jáde ní ìròyìn yìí ti di mímọ̀ wípé àwọn olùjọsìn ní ilé ìjọsìn CAC Ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Ekiti ni wọ́n ti kojú ìṣẹ̀lẹ̀ làlúrí láti ọwọ́ àwọn agbébọn àwọn agbésùmọ̀mí tí wọ́n ya bo ìjọ náà tí wọ́n sì kojú ìbọn da pásítọ̀ tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn gbé sá lọ o ọ̀rọ̀ ọ̀hún ló di bó lọ yá mi ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2026 tí a wà yìí nígbà tí àwọn agbébọn kan tẹ́nikẹ́ni kò mọyẹ tó sú wọn tí wọ́n wọ inú ìjọ kan ìjọ CAC tó wà ní Ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì lákòókò tí ìṣọ́ òru tó ń lọ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó bomi lójú ènìyàn débi wípé ìròyìn Punch ó jábọ̀ báyìí wípé àwọn agbébọn náà ni wọ́n kọjú ìbọn da pásítọ̀ ìjọ ọ̀hún tí wọ́n sì tún jí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn gbé sá lọ gẹ́gẹ́ bí ìròyìn tí ó sojú mi kòró kan tó fi tó àwọn oníwèé ìròyìn lọ́wọ́ ló sọ wípé bí nǹkan bíi ìṣẹ́jú mélòó kan tí ìṣọ́ òru ọ̀hún bẹ̀rẹ̀ ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya bò wọ́n tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè kùkù kẹ̀kẹ́ débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú àti agbègbè náà ni wọ́n wà nínú hílàhílo tí wọ́n sì kó wọn láyà sókè a kò lè sọ pàtó iye àwọn ènìyàn tí wọ́n jí gbé sá lọ o ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló gba omi lójú ènìyàn débi wípé wọ́n ní àwọn ọmọ kékeré àti àwọn àgbàlagbà wọ́n wà nínú àwọn ènìyàn tí wọ́n jí gbé ọ̀hún bákan náà kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì CP Falade Adégoroyè Michael ó ti ṣe ìlérí wípé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà yóò di gbádàgbọ̀n bẹ́ẹ̀ ni wọ́n tàdí o wọ́n sì wọnú igbó lọ láti ṣe àwárí àti àwájáde àwọn tí wọ́n jí gbé ọ̀hún ó sì fi ọ̀rọ̀ àmọ̀ràn léde fún gbogbo àwọn ènìyàn ní agbègbè náà wípé kí wọ́n fi ọ̀rọ̀ tí yóò bá ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kí wọ́n fi tó àwọn lọ́wọ́
kí wọ́n fi tó àwọn létí àti wípé kí wọ́n pawọ́ papọ̀ máwọn láti jẹ́ kí ètò ààbò kó dúró déédéé ní agbègbè náà. Ó tún fi wọ́n lọ́kàn balẹ̀ wípé kí wọ́n má bẹ̀rù, kí wọ́n má sojo, ẹ̀kọ́ yóò padà sojú mímu. Ìwé ìròyìn Punch ló pọ̀ǹchẹ̀ ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Pọ́ǹchì náà ló pọ́ǹchì ìròyìn eléyìí níbi tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti ń sọ wípé àní fàyè sílẹ̀ kí ẹ̀sìn pín wa sí méjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ ẹnùmí àgọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní àná ọjọ́rú Wednesday tó sì fi dá gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú wípé ẹ wò ó àní fi àyè sílẹ̀ o láti lè jẹ́ kí ẹ̀sìn kó pín wa sí méjì ní ìpínlẹ̀ yìí. Ó nítorí pé gbogbo wa kan náà ni wá a sì máa jẹ́ ọ̀kan lọ títí ayé. Ó sọ̀rọ̀ dánilójú yìí nígbà tó ń ṣe ìsìn ìdágbére fún àwọn tó ń lọ sí ilẹ̀ mímọ́ àjọ̀dún 2026 ní gbọ̀ngàn tí wọ́n pè ní State Arch Camp ní Olódó nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ni gómìnà ti rọ gbogbo àwọn arìnrìnàjò wípé ẹ gbàdúrà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ẹ béèrè fún ìtọ́ni Ọlọ́run láti yan adarí eléyìí tí ó máa jẹ lẹ́yìn òun. Ó ní adarí tí ó gba ipò nígbà tóun bá fipò sílẹ̀. Gẹ́gẹ́ ní Mákindé tó ti ń rọ àwọn tó lọ sí ilẹ̀ mímọ́ àjì ọ̀hún. Mákindé ló sọ wípé gẹ́gẹ́ bí àwọn tó lọ sí ilẹ̀ mímọ́ àjì ó ní kí wọ́n lo àǹfààní tí wọ́n ní ilẹ̀ mímọ́ náà kí wọ́n fi gbàdúrà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí a ti ń súnmọ́ àsìkò ìdìbò. Ó ní ẹ jẹ́ aṣojú rere fún ìpínlẹ̀ wa ní ibi tá à ń lọ. Ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí ẹyọ kan ni wá a sì nígbà kí ẹ̀sìn pín wa sí méjì. Bẹ́ẹ̀ ni gómìnà wa rọ gbogbo àwọn tí ń lọ sí ilẹ̀ mímọ́ àjì ọ̀hún. Ó ní ẹ rántí ìpínlẹ̀ yín àti orílẹ̀-èdè yín bí ẹ bá ti dé ilẹ̀ mímọ́. Ó nítorí pé àkókò tí a wà yìí àti ń lọ sí ẹ̀bá ètò ìdìbò. Ó ní ohun gbogbo ní ó ṣẹlẹ̀ nípa àwọn aládarí tí wọ́n gbàjọba. Ó ní ṣe mọ̀ wípé ìgbésẹ̀ yòówù tí ẹ̀ bá gbé ó ní fún odidi ọdún 4 òun láàfijọ́ lò ó. Mo wá fẹ́ rọ̀ yín wípé ẹ gbàdúrà fún ìpínlẹ̀ wa àti orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ṣe mọ̀ pé oríṣiríṣi ló ń lọ lórí ojúnà láti mú ẹni tí ó di gómìnà. Ó ní ìjẹ́ mọ̀ wípé ẹ lè fi ọ̀rọ̀ ọ̀hún kẹ́bí dé Ọlọ́run lọ́wọ́ kí Ọlọ́run kó sì ṣe dáadáa. Ó ní lórí àwọn ọ̀rọ̀ kan léyìí tó lọ lórí wípé ẹni tí ṣe mùsùlùmí òun ni ó máa jẹ́ ẹni tí ó máa gbapò lẹ́yìn òun. Ó ní òun fẹ́ kẹ́ mọ̀ wípé Ọlọ́run náà ló lè múyàn, Ọlọ́run náà ló ní gbogbo nǹkan. Ó ní ẹ wò ó àwọn òfẹ̀sìṣe ní ìpínlẹ̀ tiwa o, ìpínlẹ̀ ìtàláfíà ń jọba ní gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé ṣe ń sọ. Ó ní kò sí irú nǹkan yòówù tó bá lè ṣẹ́yọ ẹ jẹ́ wà ní ìṣọ̀kan níbi orílẹ̀-èdè Nàìjíríà ro. Ó ní bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe dá ǹjẹ́ ẹ mọ̀ wípé ìpàtàkì gbogbo wa ní ọwọ́ gbogbo wa ló wà. Ẹ jẹ́ bìlífù ká gbàgbọ́ nínú Ọlọ́run o kí Ọlọ́run ọba kó lè tẹ́wọ́ gbàdúrà wa. Ó ní fún wa ò ní ìpínlẹ̀ yìí ẹ̀sìn ó ṣe wàhálà fún wa rárá. Gbogbo wa la ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹbí wa. Ó ní a sì mọ̀ bá ṣe ń bá wọn ṣe lálàáfíà. Ó ní kí ló wá dé ẹ̀sìn ò lè dá wàhálà lẹ̀ nípínlẹ̀ tí a torí wípé gbogbo wa la mọ̀ pàtàkì ẹ̀sìn tá a sì wà ní ìṣọ̀kan. Nígbà tí gómìnà tí wọ́n máa sọ̀rọ̀ sí ara àwọn ìbéèrè kan eléyìí tí àwọn àjọ òun béèrè lọ́wọ́ rẹ̀ ni gómìnà máa sọ wípé ẹ wò lórí àwọn mọ́ṣáláṣí eléyìí tá a ti kọ́ lọ́kọ́ pàtì ní ìpínlẹ̀ yìí gómìnà ni òun ó parí ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ọba tún fún wọn ní ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ̀ kan wípé wọ́n máa lò ó fún ìrìn àjò mímọ́ ní ìpínlẹ̀ ọ̀hún láti máa fi ṣe àwọn iṣẹ́ gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ń sọ wípé òun máa ran ìrìn àjò Saudi Arabia lọ́wọ́ láwọn àsìkò tí wọ́n bá ti fẹ́ lọ fún àjì. Nígbà tó tún sọ̀rọ̀ gómìnà sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa kò sí ẹlẹ́sìgẹ̀sì ń bẹ̀ o Ọ̀yọ́ kan ní gbogbo wa. Gómìnà Ṣèyí Mákindé ló wá ń gbóríyìn tó sì ń gbé òṣùbà káre fún ẹni tí ṣe ààrẹ àwọn tó ń bójútó ilẹ̀ mímọ́ àjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ orúkọ ẹni tí ṣe Wahab
àtẹrẹ àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n jẹ́ kí ilẹ̀ mímọ́ àjọ̀dún yìí kó ṣeé ṣe o. wọ́n ní láìpẹ́ ní àtẹrẹ ti jẹ́ kó di mímọ̀ fún gómìnà wípé àwọn tí wọ́n tó 1,000 ó lé ní díẹ̀ ní àwọn tó ń lọ sí ilẹ̀ mímọ́ ájì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí gómìnà sì gbóríyìn fún un. ó ní ẹ wò ó ẹ máa tẹ̀wájú o. òun náà wá tún dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé fún gómìnà ṣe ń gbórí bó ṣe ń tẹ̀lé wọn tí ó sì ń gbárùkù tì wọ́n ní gbogbo ìgbà wípé gómìnà ipa ribiribi lẹ́ ń ṣe ní agbo àwọn mùsùlùmí o pàápàá jùlọ fún ilẹ̀ mímọ́ àjọ̀dún 2026 eléyìí tó wáyé yìí. bẹ́ẹ̀ ni wọ́n sì ń sọ̀rọ̀ mú tí wọ́n sì ń dúpẹ́ bó ṣe ń dúpẹ́ bẹ́ẹ̀ náà ni gómìnà lòun náà ń dúpẹ́. lára àwọn tó wà pẹ̀lú gómìnà lánàá lára wọn láti rí akọ̀wé sí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Musibau Babátúndé wọ́n ní àti àwọn míì lóríṣiríṣi ni wọ́n wà ń bẹ̀ Ṣífù Mámúlẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ lóríṣiríṣi àti gbogbo àwọn míì ni wọ́n jọ kọ́wọ́rìn ìtẹ̀lé gómìnà lánàá lọ síbi ìsìn ìdágbére fún gbogbo àwọn tí ń lọ sí ilẹ̀ mímọ́ ájì. bẹ́ẹ̀ ni gómìnà wa sọ wípé nígbà kí ẹ̀sìn kó pín wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹni fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọmùkẹ́ ṣeré ẹ̀ níbẹ̀. ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ń padà bọ̀ wá ẹ má yí kúrò lọ́dọ̀ wa ẹ kó kalẹ̀. kéré o kéré o kéré o èyí ni láti sọ fún gbogbo ọmọ bíbí olùgbé onílé àti àlejò ní ìlú Tápà ní Ìbàràpá North Local Government wípé iléeṣẹ́ Khalifa Herbal Therapy yóò kalẹ̀ sí ìlú Tápà bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday ọjọ́ 17 oṣù kẹrin. lágbára Ọlọ́run ọba mi ní ìlú Tápà láwà látọjọ́ Monday lọ o ní ilé ẹlẹ́gùn ní ọ̀dọ̀ Àfáà Fatai tí wọ́n jẹ́ rátìbí mọ́sálásí Kóńgò nílùú Tápà. kékulé gbọ́ kó sọ fún toko káàdán gbọ́ kúrò fóòbẹ̀ wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday láago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday to Friday òun náà ní iléeṣẹ́ Khalifa yóò fi kalẹ̀ sí ìlú Tápà. gbogbo ohun yòówù tó lè mọ ṣèwọ àìsàn tó lè mọ yọ lẹ́nu lágọ̀ọ́ ara rẹ pátápátá òun náà ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún o. bóyá ara yúnyún ni bóyá ikọ́ ni bóyá ó lè dàbí wípé ìwọ ò rórun sùn ó sì lè jẹ́ wípé ní tiẹ̀ àrùn ìfúnpá gíga ni kódà kó jẹ́ ọgbẹ́ inú tàbí kó jẹ́ ìtọ̀ ṣúgà èyí yòówù tí ì bá jẹ́ gbogbo ẹ̀ ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún. bó o bá ń gbọ́ mi ìwọ náà mọ́ tara ṣàṣàbọ̀ wá sí ilé ẹlẹ́gùn lọ́dọ̀ Àfáà Fatai rátìbí mọ́sálásí Kóńgò ní ìlú Tápà látago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday 27th April òun náà ni ètò ọ̀sẹ̀ ìlera yìí yóò bẹ̀rẹ̀. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iléeṣẹ́ Khalifa sí wípé òdú ni wọ́n èé ṣàìmọ̀ fólóko nípa ká fi egbòogi ìbílẹ̀ tó jẹ́ tiwantiwa ṣe ìwòsàn àti ọ̀nà àlàáfíà fún gbogbo àwọn ènìyàn eléyìí tó dàbí ẹni pé ó ní àdójúkọ kan tàbí òmíràn nípa ìlera wọn. mọ́ fi gbígbọ́ ṣaláìgbọ́ mọ́ sì dágunlá bí ìwọ náà bá ti ń rí i pé àpẹẹrẹ tó yàtọ̀ tó ń wọnú àgọ́ ara rẹ yàtọ̀ sí tàná ó ti ń ṣẹlẹ̀ àìdúró wò ó máa bọ̀ wá sílé ẹlẹ́gùn lọ́dọ̀ Àfáà Fatai láti bí mọ́sálásí Kóńgò nílùú Tápà aago 9 sí aago 5 ìrọ̀lẹ́ ó ní ètò yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. ẹ̀yin tiwa láyé tẹ̀ ẹ̀yin tiwa ní Ìgàngàn Ìdèrè Igbóọrà gbogbo Ìbàràpá méjèèje pátápátá tó fi dé ẹlẹ́kọ̀ọ̀kan ọ̀fẹ́ ẹ̀gùn àsùnnára Ìdìyàn ẹ máa bọ̀ wá o sí ìlú Tápà fún ètò ọ̀sẹ̀ ìlera eléyìí tí iléeṣẹ́ Khalifa Herbal Therapy tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. àlàáfíà wa ò ní di fíafíà mọ́ wa lọ́wọ́ o. ẹ má gbàgbé o Monday 27th òun náà ni eléyìí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìlera alálùbáríkà. ẹ máa bọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà bídìí rẹ bá yọ mágé o máa gbé bọ̀ wá Ọlọ́run bá mi yóò sì bá wa gbọ́. nọ́mbà iléeṣẹ́ Khalifa 09069234633 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 09069234633 ẹ pè wá Ọlọ́run bá mi yóò sì gbọ́ tiyín náà bó ti ń gbọ́ ti àwọn yòókù. ọ̀sẹ̀ ìlera
ọ̀sẹ̀ ìlera nílùú Tápà Monday 27th April 2026 ló bẹ̀rẹ̀ nílùú Tápà. a máa retí yín o, ẹ ṣeun. Òde ní kò wá. Òde ní kò wá. Òde jì kò wá. Òde jì kò wá. Òde takò wá. Ẹyẹ ire ìmẹ̀kúnnù. Ẹyẹ onílàárẹ̀ o. Ẹyẹ ire ìmẹ̀kúnnù. Ẹyẹ onílàárẹ̀ o. Ẹyẹ ire ìmẹ̀kúnnù. Ikú tó pagbe ó po lórí aró, ikú tó pàlùkò ó po lórí osùn, ikú tó pa lèkélèké ó po lórí ìkẹfun, ikú tó pa màmá wa Victoria Adédayọ̀ kan làwọn olóore wa ló mú lọ. Màmá wa Victoria Adédayọ̀ kan làwọn relé ní ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2026. Báwọn yìí ní ètò ìsìnkú àti ìsìn alẹ́ onígbàgbọ́ tí màmá wa Victoria Adédayọ̀ kan làwọn yóò ti máa wáyé. Ètò ìsìn àìsùn alẹ́ onígbàgbọ́ yóò wáyé ní 30 ọjọ́ oṣù kẹrin ọdún 2026 nínú ìjọ Ògo Olúwa Baptist Church Sárédé ní ìlú Ìgànnà ní dédé aago 4 ìrọ̀lẹ́. Lẹ́yìn náà ni ètò ìsìnkú yóò mọ́ wáyé ní ọjọ́ 1 oṣù karùn-ún ọdún 2026 nínú ìjọ Ògo Olúwa Baptist Church Sárédé ní ìlú Ìgànnà ní dédé agogo 11 òwúrọ̀. Àwọn ọmọ àti gbogbo ẹbí ń pe ará ọ̀rẹ́ ojúlùmọ̀ láti wá bá wa ṣe ayẹyẹ ìkẹyìn fún màmá wa Victoria Adédayọ̀ ọ̀kan làwọn, ọ̀gbẹ́ni Johnson Adémọ́lá ọ̀kan làwọn àti ìdílé rẹ̀ ní olùkéde. Táwájú ilé o, kò gbẹ̀yìn kúnlẹ̀ o. Táwájú ilé o, kò gbẹ̀yìn kúnlẹ̀ o. Kó wá wò dàrú tọ́ máa láyé ṣe. Táwájú ilé. Ìta Ọba 2026. Àgbáríjọpọ̀ àwọn ọmọ bíbí ìlú òkè o lábẹ́ umbrella ìta ọba kakos wọ́n fi àsìkò yìí pe gbogbo ọmọ bíbí ìlú òkè o síbi ayẹyẹ ìta ọba ti ọdún 2026 eléyìí tí ó mọ̀ wáyé ní ọjọ́ kejì yìí léyà ní ààfin ọba wa Oǹdó ti ìlú òkè o kábíyèsí Dr. Abdulrafiu Oṣùọlálé Adéyìító kejì. Àwọn àlejò pàtàkì tá a retí níbẹ̀ nìwọ̀nyí: olórí ọmọ ìbílẹ̀ òkè o, olórí àpérò ọmọ òkè o, olórí ọ̀dọ́ ọmọ òkè o, àwọn baálẹ̀ àrọ̀ mọ́kànlá, babalájẹ òkè ògùn zone 1 Alhaji Abdulwasiu Arula. Bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀ títí di ìrọ̀lẹ́ gbẹ̀rẹ̀. Eléré wa tí yóò máa kàlù sí wa níbàdí ni Juniors Taurid Akànní Ọláìtàn Akọ́mọlédè 1 Ọlárẹ̀wájú Alimi OBO ní ọmọ darí ètò. Àwọn olùgbàlejò ọjọ́ náà ni President Ìtaọba Kakos Olóyè Wasiu Ìṣọ̀lá Big Gas, alága ẹgbẹ́ Ọ̀jẹ̀lábí Òkèròmbí àti Afọláṣadé Ọmọládùn ìyá ẹgbẹ́. 4,500 ní Kampala tá a mú tẹ́sí mọ́ rírà ní ọ̀dọ̀ Zainab Aláṣọ ní agbègbè Àgbẹ̀lọba òkè o. Ìta ọba ti ọdún 2026 ó máa skin gbákan kù yẹ bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn wa kì í tán síbẹ̀, ó ń sún sápá iwájú. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn ò tí ì mọ mẹ̀mẹ̀, wọn ò tí ì mọ ẹni tí ń jẹ́ Tinubu. Èmi eléyìí mo jẹ́ olóṣèlú kan tó burú tó sì ní àfojúsùn. Ọ̀rọ̀ ọ̀hún ó gbẹnu tán o. Ìwé ìròyìn Daily Trust ó jábọ̀ wípé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú kan tó burú o, tó sì lè bí àpáàrà jàbàtà, tó lè bí kókó orin tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn ò tó bẹ tó bẹ̀ láti yọ ọwọ́ kílà ń kó òun nínú àwo tangaran. Nínú ọ̀rọ̀ ọ̀hún ni ààrẹ ti ń ṣàlàyé sọ́tún, ààrẹ ṣàlàyé sósì nígbàtí ààrẹ ń gba àlejò àwọn alẹ́nulọ́rọ̀ láti ìpínlẹ̀ Plateau, èyí tí gómìnà Caleb Mutfwang tó kó wọn sòdí ní ààrẹ ti ń gba àlejò wọn o. Nínú ọ̀rọ̀ tí ààrẹ bá wọn sọ, ààrẹ sọ wípé àwọn ènìyàn kan, àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò, àwọn kàńdá ènìyàn tí wọ́n ń gbìyànjú
láti máa da omi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà rú nípa ètò tí ò rajajaja láti máa ṣe ìkọlù àti láti máa jẹ́ kí ọkàn àwọn ènìyàn kó máa ru sókè. Ààrẹ sọ fún àwọn ọmọ ìgbìmọ̀ àti àwọn alẹ́nulọ́rọ̀ láti ìpínlẹ̀ Plateau ọ̀hún wípé gbogbo ẹni yòówù tẹ́ ẹ bá rí tẹ́ ẹ ká ìwà ìbàjẹ́ mọ́ ọ lọ́wọ́ èyí tó sápamọ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè máa dàrú ẹ yọjú rẹ̀ síta bọ̀m̀bọ̀ ká lè kí ìlú ìjọba bọ̀ lára ká fi ọwọ́ ìjọba mú un ká sì jẹ́ kó mọ̀ wípé èèyàn da ìlú rú. Ààrẹ Tinubu ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n fẹ́ sápamọ́ sí abẹ́ kí ìlú kó lè máa dàrú láti yọ ọwọ́ kílọ̀ à ń kó omi kúrò nínú àwo tangaran. Ààrẹ ní rárá o tí ìmọ̀ ẹni tí ń jẹ́ Tinubu òyìnbó kan bàǹtì ni bàbá fi sọ̀rọ̀ yìí o. Òyìnbó ọ̀hún ni wípé I am very stubborn politician, ìyẹn ni wípé olóṣèlú ẹ̀túmọ̀ rẹ̀ nílé fúnra yín nínú ọ̀rọ̀ rẹ̀. Ààrẹ tún tẹ̀síwájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìbàjẹ́ èyí tí wọ́n sápamọ́ káwọn lè máa da ìlú rú kí wọ́n máa ṣe ìṣẹ̀lẹ̀ ìṣekúpani kí wọ́n máa gbé ọkàn àwọn ènìyàn sókè. Ààrẹ ní tẹ́ ẹ bá ti mọ̀ wọ́n ẹ jẹ́ ká mọ̀ wọ́n ẹ yọjú wọn síta. Ẹni yòówù tí ajere ìwà ìbàjẹ́ náà bá símọ́ lórí yóò jó lamba pa ní iwájú òfin. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde ẹ lọ mú kẹsì rí ẹ níbẹ̀. Daily Post náà ló tún pọ́ọ̀sì ìròyìn eléyìí síta níbi tí Adélábù Ali tí wọ́n ti lọ mú fọ́ọ̀mù tí wọ́n fẹ́ fi díje dupò gẹ́gẹ́ bí gómìnà eléyìí tí wọ́n ti ń pòǹgbẹ fún ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mà ti jáde dupò láti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ méjì nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Adélábù Adébáyọ̀ àti barrister Sharafadeen Ali ni wọ́n ní wọ́n mà ti lọ mú fọ́ọ̀mù wípé àwa náà fẹ́ jáde dupò ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Wọ́n ní àwọn méjèèjì yìí ni wọ́n lọ mú fọ́ọ̀mù wọn nílùú Àbújá ní àná ọjọ́rú Wednesday níbi tí Adélábù ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ agbára tó kọ̀wé fipò sílẹ̀ tán wọ́n ní láti ìlú Ìbàdàn ló ti wá o. Bẹ́ẹ̀ sì ni Ali náà wọ́n ní tóun náà ṣe Ọ̀yọ́ South Senatorial District lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n lóun náà ọmọ bíbí ìlú Ìbàdàn ní tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí wọ́n sọ wọ́n ní amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí Adélábù ọ̀gbẹ́ni Ajíbóyè òun ló lọ bá Adélábù mú fọ́ọ̀mù ọ̀hún nílùú Àbújá o. Wọ́n ní iléeṣẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú APC nílùú Àbújá ní sẹkítẹ́rìàtì wọ́n ní ṣùgbọ́n Ali lọ́dọ̀ tiẹ̀ fúnra rẹ̀ lórí ìlú Àbújá tó lọ́ọ́ rèé mú fọ́ọ̀mù títí ẹ̀ wọ́n ní fúnra rẹ̀ ló lọ sílùú Àbújá o. Ali ní àwọn èèyàn ni wọ́n mà kọ́wọ́ tẹ̀lé lára wọn ni a ti rí Rẹ̀mí Òsẹ́nì, Akeem Adéyẹmí, Ọlámíjù Àlàó Àkàlà àti Akin Àlàbí ni wọ́n ní gbogbo wọ̀nyí ni wọ́n kọ̀wọ́ rìn tẹ̀lé Ali láti lọ mú fọ́ọ̀mù eléyìí tí ó fi jáde dupò nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti bẹ̀rẹ̀ sí náà gbalaja ṣe bí àwọn àgbá ní bí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ni arábìnrin Ṣiṣẹ́ Alágbo ló fi àwo ọ̀rọ̀ ọ̀hún dá. Ó sì ń bẹ̀bẹ̀ ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé wípé ẹ foríjì mí ẹ dáríjì mí àṣìṣe ni o. Arábìnrin kan tó jẹ́ gbajúgbajà lórí ayélujára èyí tí wọ́n ní ó ń ta àgbo tí orúkọ rẹ̀ ń jẹ́ Ẹniọlá Fágbèmí èyí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Ṣiṣẹ́ Alágbo ó tọrọ àforíjì. Bẹ́ẹ̀ ni ó ní ọmọdé kì í mọ orí jẹ kó má ra lọ́wọ́ o pẹ̀lú bí fọ́nrán fídíò kan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe lo fótó sórí ayélujára. Fọ́nrán fídíò ọ̀hún ló ṣàfihàn ọkọ Ṣiṣẹ́ Alágbo Adéṣọlá Akeem níbi tó ti ń ṣe yùnkínyùnkín pẹ̀lú àwọn arábìnrin mẹ́ta obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ló ṣe kinní ọ̀hún fún dójú òkodoro ń wá pé tí fọ́nrán fídíò ọ̀hún tó sì lu jáde fótó sórí ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ nípa fọ́nrán fídíò tí Ṣiṣẹ́ Alágbo tó fi sórí ayélujára ọ̀hún tó ṣàfihàn ọkọ rẹ̀ níbi tó ti ń gbáṣu mẹ́wàá fún àwọn obìnrin. Nínú ọ̀rọ̀ rẹ̀ Ṣiṣẹ́ Alágbo ó wọ ẹ̀yìn ọ̀rọ̀ ó ní àṣìṣe ni ẹ foríjì mí ẹ̀yin ènìyàn mi. Òtítọ́ ni wípé
mo fi fọ́nrán fídíò ọ̀hún sórí ayélujára ṣùgbọ́n láti ìgbà tó ti bọ́ sórí ayélujára ó ní oorun ò gba ojú òun mọ́, òun ò lè sùn, òun ò lè wo nítorí wípé ó bọ́ sí orí ayélujára. Ṣiṣẹ́ Alágbo ó wá bọ́ sí ojú òpó ayélujára rẹ̀, ìyẹn ojú òpó ayélujára Facebook lánàá òde yìí. Níbẹ̀ ló ti kọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kí àwọn ènìyàn ìlú kí wọ́n ó dáríjì òun, kẹsì máa wò wípé òun jẹ́ aláìda àti ẹni tí ò ní orí tí ń rò. Fún ìdí èyí ẹ dáríjì mí, mo tọrọ àforíjì. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀, Ṣiṣẹ́ Alágbo ló sọ jáde. Kí Ọlọ́run kó ṣàánú gbogbo abiyamọ ayé, kó má jẹ́ kí gbogbo abiyamọ fojú sunkún ọmọ o. Àwọn kan rèé tí wọ́n ní àwọn fún lọ́rùn pa látàrí wípé wọ́n rí pé ọmọ ọdún 17 ọ̀hún ó dá wọn mọ̀. Ìbẹ̀rùgbójó ti mú gbogbo àwọn òbí ọmọ yìí tí ìbẹ̀rùgbójó sì ti ṣẹlẹ̀ lágbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní àná ọjọ́rú Wednesday, lẹ́yìn ìgbà tí wọ́n ní ẹni ọdún 21 21 years old kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Anthony Ọ̀gẹ́nẹtẹ̀gà, ẹni tí wọ́n ní ó jí ọmọ ọdún 17 gbé 70 years old, orúkọ ọmọ tí ṣe Thomas Adams. Wọ́n ní lẹ́yìn ìgbà náà ni wọ́n ní àwọn tàn jẹ lọ sí ilé àwọn tó wà ní Ìkòròdú ní ọjọ́ Ajé Monday. Ibẹ̀ ni wọ́n sì ti fún un lọ́rùn pa gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ, tí wọ́n sì lọ ju òkú ọmọdé náà sínú igbó. Àwọn afurasí tí wọ́n ṣiṣẹ́ ẹbí náà ni wọ́n mọ̀ pé ní teenagers, àwọn ọmọ wéléńjẹ ni àwọn ọmọ tí ọjọ́ orí wọn tí ò tí ì di ọ̀dọ́ langba ni wọ́n ní wọ́n ṣerú iṣẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n gbèrò lójú náà wípé káwọn tiẹ̀ gbé ọmọ ọ̀hún tí ṣe Thompson Adam káwọn gbé kí wọ́n sì ya fọ́nrán rẹ̀ kí wọ́n fi ṣọwọ́ sáwọn òbí rẹ̀ kí wọ́n lè gbowó. Wọ́n ní ìṣe ni àwọn bá tàn wá sí ilé wọn lórúkọ ẹni tí ṣe Elijah Emmanuel ní ọdún 23. Wọ́n ní àwọn ò gbèrò láti pa ọmọ ọ̀hún gan tẹ́lẹ̀, orúkọ ọmọ ọ̀hún wọn láwọn ò gbèrò láti pa, ṣùgbọ́n ìṣe ni àwọn bá tàn wá sí ilé wọn tí ó wà ní Ìkòròdú. Wọ́n ní àwọn ọmọ ọdún 21 àti ọmọ ọdún 23 yìí ni wọ́n ní àwọn nǹkan ìdáwẹ́ lóríṣiríṣi ní ilé wọn. Wọ́n ní igi eléyìí tí wọ́n kan ìṣó mọ́, àwọn tí wọ́n ní nǹkan ìjà lóríṣiríṣi. Wọ́n ní àwọn ọmọ yìí ni wọ́n sì ti ṣiṣẹ́ ibi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, kódà ní 30 oṣù kọkànlá ọdún 2025. Wọ́n ní wọ́n gbé ọmọbìnrin kan tí wọ́n sì gba 300,000 lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ṣùgbọ́n báyìí ni Ọ̀gẹ́nẹtẹ̀gà bó ṣe ń ṣàlàyé ìjínigbé àti wọ́n ti pa arákùnrin ọ̀hún. Wọ́n ní ẹni táwọn mọ̀ dáadáa ni àwọn bá tàn wá sí ilé àwọn bá sọ̀rọ̀ lójú òpó ayélujára WhatsApp. Wọ́n ní àwọn ní kó wá, nígbà tí ó débẹ̀ gbogbo èrò àwọn ní wípé káwọn sì ká fọ́nrán rẹ̀ kí àwọn fi ṣọwọ́ sáwọn òbí rẹ̀. Wọ́n ní nígbà tí ọmọ yìí dé ilé àwọn ọ̀rẹ́ tó ti pẹ́ ni wọ́n láwọn kí káàbọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó ti pẹ́ ní láìmọ èròǹgbà wọn fún un. Wọ́n ní àwọn ní ṣéènì táwọn máa fi ń déèyàn, àwọn ní padlọ́ọ̀kì, bẹ́ẹ̀ ni àwọn ní Ghana must go báàgì tí wọ́n máa fi ń gbèyàn sí. Wọ́n ní àwọn ní àwọn nǹkan ìdábẹ́ lóríṣiríṣi. Nígbà tí àwọn ní igi táwọn ti kan ìṣó mọ́ gan pẹ̀lú, ìṣe làwọn bá bẹ̀rẹ̀ sí bára àwọn sọ̀rọ̀ lójú òpó ayélujára WhatsApp pípé báwo la ṣe ṣiṣẹ́ yìí tí ẹ̀rọ fi bọmọ òun nígbà tí àwọn tó ti wọnú ilé àwọn tán. Wọ́n ní lójú ẹsẹ̀ ni àwọn bá jáde sí i, ṣùgbọ́n ó dà kan mọ̀ nínú àwọn. Wọ́n ní dídámọ̀ tó dámọ̀ báyìí làwọn wá wò pé bọ́mọ yìí bẹ́ẹ̀ jáde kúrò lákàtà wa ó ṣeé ṣe o kó lọ sọ fún àwọn òbí rẹ̀. Wọ́n nítorí pé ó mọ ibi táwọn ń gbé, ó mọ gbogbo ẹ̀ làwọn bá dọ́gba àlùmọ̀kọ́rọ́ yìí o. Wọ́n sì yí lọ́rùn pa ni wọ́n sì pa ọmọ náà. Wọ́n ní àwọn wá gbé sínú Ghana must go, wọ́n sì lọ sọ sínú igbó. Ṣùgbọ́n gbà tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí wọ́n tọpinpin ẹ̀, wọ́n ní ẹ wò ó Ọlọ́run kó ṣàánú lọ́wọ́ fi bá àwọn ọmọ yìí níbi tí wọ́n lọ sòkú ọmọ náà sí ní ẹ̀gbẹ́ igbó kan. Gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe sọ ìyún Fatai, ó ní ọ̀rọ̀ àwọn ọmọ yìí ní ó dé ilé ẹjọ́. Ọlọ́run kó ṣàánú wa. Ẹ̀rọ pọ̀ ń bẹ̀ òun lè kà á dáadáa, ìsílẹ̀ ìdánu sí torí pé kò ṣe ìṣẹ̀lẹ̀ tó dùn mọ́ni nínú. Ẹ̀yin fẹ́ ṣe rẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. A ti ṣí ojú òpó kalẹ̀ báyìí fún ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin aráalé, láti bá wa pẹ̀kẹ́lù ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí a ti kà sí yín létí 070 47 7064 lójú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064 ní ẹ fi bá wa pẹ̀kẹ́lù 070 47 7064 ní ojú òpó
Hello, ẹ kú ojúmọ́ o. Hello, ẹ káàárọ̀ o. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064 ní ojú òpó. Hello. Hello. 070 47 7064 lójú òpó ayélujára Quadri ajé gbájéníyìn ẹ kú ojúmọ́ o. Alábẹ̀lẹ̀ Suliat kò fòrọ̀lá ẹ káàárọ̀ Hasan Aládé Niyas ẹ kú ojúmọ́ tí ẹ̀ ń wò wá ìpàdé dọ́là Kọ́hìndé Mustapha Adéyẹmí Kabir ẹ kú ojúmọ́ o. Salaudeen Àyẹ̀sọ́lá Assis ẹ kú ojúmọ́ o. 070 47 7064 ojú òpó yìí òun ni ó ń ṣe mánamàná láàárọ̀ yìí o. 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa láàárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀ o. 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa pè kẹ́lò 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí láàárọ̀ yìí. Hello, ẹ kú ojúmọ́ o. Is 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa láàárọ̀ yìí 070 47 7064 ní ẹ fi bá wa dá sí. Ní ojú òpó ayélujára abe àṣelà ẹ kú ojúmọ́ o. Ọ̀pẹ́yẹmí Búsàrí ẹ káàárọ̀ o. Táíwò Olóyè ẹ kú ojúmọ́. AI Tohib Ọmọṣẹ́wù ẹ káàárọ̀ o. Akínyìn Moshood báyìí lábó ẹ kú ojúmọ́. Ọlá Faith ọmọ ẹ kú ojúmọ́ o. Gbogbo ẹ̀yin ènìyàn wa tí ẹ kí wa láàárọ̀ ìyàwó náà ń kí yín o. Ọlá Faith ọmọ jẹ́ níyì ẹ káàárọ̀. Amos Adébáre Abíọ́dún Ìṣẹ̀mí ẹ káàárọ̀ o. Abraham Olúwaṣọlá ẹ káàárọ̀ o. Nígbà tí ojú òpó ohun tó ń ṣe mánamàná láàárọ̀ yìí ẹ jẹ́ ká bomi ládìẹ̀ ní kékeré à ń padà bọ̀ wá gbogbo etí tó ń gbọ́ wa à ń kí yín o bẹ́ẹ̀ ni à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ má yí kúrò lọ́dọ̀ wa ẹ kú kalẹ̀. Ògún oníbàwàjẹ́ dákun ẹ̀sà mi àṣẹ dákun ẹ̀sà mi àdúrà. Ògún bá wa rẹ o mọ̀mọ́ bá wa ajá o bá wa rẹ.
atótó àrèrè gbogbo ẹlẹ́gbẹ́ ọdẹ gbogbo olólùfẹ́ ètò ọdẹ ń pitú o ètò yín ètò wa ètò ọdẹ ń pitú àkókò àti ọjọ́ tẹ́ máa gbọ́ ètò náà ti yí padà báyìí aago 6:30 ìrọ̀lẹ́ sí aago 7:30 alẹ́ lẹ́láǹfààní láti máa gbọ́ ètò ọdẹ ń pitú ní gbogbo ọjọ́ Friday ẹ̀yin ẹlẹ́gbẹ́ ọdẹ láti ọ̀nà jíjìn ẹ lè wá sórí ètò ọdẹ ń pitú babaládé ìyálọ́jà ẹ wá polówó ọjà yín lórí ètò ọdẹ ń pitú kẹta kẹjèrè kẹfẹrẹ ìjẹkọ aago 6:30 sí aago 7:30 ní gbogbo ọjọ́ Friday lẹ́láǹfààní láti máa gbọ́ ètò ọdẹ ń pitú báyìí fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò ọdẹ ń pitú ẹ lò sórí nọ́mbà yìí 081 20 77 79 56. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlùkù táyé ń gbọ́. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlùkù táyé ń gbọ́. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tó màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. ẹ bá fẹ́ polówó ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. ẹ bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀ ní. ẹ bá sì ṣe kápá ààbò wọn. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlùkù táyé gbọ́. olówó. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́ ọkùnrin tí ó gbáṣú mẹ́wàá déédéé tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún ìkẹ́ ọkùnrin tó kéré òjọ́jọ́ jókòó wọn ní kí o béèrè fún ọkùnrin tí ó gbá bọ́ọ̀lù déédéé àti gbogbo ṣẹ̀kẹ́sùn lọ tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jókòó wọn ní kí o béèrè fún bó bá wá tí ló tilẹ̀kùn lẹ́yìn ẹ̀bà gbogbo rẹ̀ àwọn tá sókè wáínwáín gbogbo rẹ̀ àwọn tá sókè dáadáa tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún títí tàná ó gbẹ̀yìn ara ìka oṣù tí ó wálẹ̀ déédéé gbogbo ara tó ti kú ò táútáú títí tàná ní kí o béèrè fún ènìyàn tí ó lè sùn déédéé títí tàná ní kí o béèrè fún inú kíkan inú dídùn yìí ń kọ́ títí tàná ní kí o béèrè fún àtiwá tí ó lè ṣe gbọ́sẹ̀ déédéé títí tàná ní kí o béèrè fún iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó títí tàná ní kí o béèrè fún tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jókòó wọn ní kí o béèrè fún iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe o. bẹ́ẹ̀ náà ni bó ṣe jẹ́ gan lẹ́gbọ́n ká máa kíra wa lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí wípé ẹ kó ìdarapọ̀ mọ́ wa láàyè yòówù tẹ́ wà tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé níbi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí a ṣe yín pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni à ń kí yín à ṣe ń kí yín wípé ẹ kó ìdarapọ̀ mọ́ wa iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tí a dé yìí láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ ọ̀kan ọ̀jọ̀kan nǹkan tó ń lọ ní iléeṣẹ́ wọn àti àǹfààní tí àwọn ará ìlú tí wọ́n ó jẹ ní iléeṣẹ́ Ralac Ventures àti oríṣiríṣi àwọn ìfàmọ́ra tí àwọn ènìyàn tí wọ́n lè rí láti ara iléeṣẹ́ Ralac Ventures torí pé ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. Alhaji Abolore tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures
wọn ó darapọ̀ mọ́ wa láti sọ bí kinní ọ̀hún bó ṣe rí àti bó ṣe lọ àti bí àwọn ènìyàn ìlú bí wọ́n ṣe lè dé iléeṣẹ́ wọn láti jẹ ọ̀kan ọ̀jọ̀kan àǹfààní àti pé ìlú wo gan ni wọ́n wà báyìí kí sì ni àwọn àǹfààní tí àwọn ará ìlú ọ̀hún tí wọ́n ó jẹ. ẹ kú ojúmọ́ o aláàjì, ẹ kí àwọn ará lé. ẹ mà káàárọ̀ àtọ́kùn. àdúpẹ́. a kú déédéé ìwòye, a kú sí àná. àdúpẹ́ o. a kú ìparí oṣù àtẹ̀yìn àti gbogbo etí tó ń gbọ́ wa. ọlọ́run ò májà fi lè ṣàṣìmọ̀ ọlọ́run. àmín ọlọ́run. yá sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé nínú dáadáa àti dáadáa àti dáadáa. ẹ káàárọ̀ gbogbo ọmọ nàìjíríà lẹ́ẹ̀kan sí i. ẹ káàárọ̀ aláàjì. orúkọ mi ni alájà bọ̀lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ralac. olú iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà òkè ayọ̀. gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi ní ìlú Ìṣẹ́yìn tẹ́ bá ti dé ọmọ lójú ẹ̀yà látara lè parí bí yẹn máa lọ sí ẹ má yà síbi kankan. ẹ̀rọ amúnáwá tẹ́ kọ́kọ́ kàn lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún kẹ́ tó yà síbi chọ́ọ̀chì òkè ayọ̀ ẹ̀ ṣáàdùn ń bẹ̀ ẹ̀ ti rí àkọmọ̀nà wa lẹ́gbẹ̀ẹ́ owó òsìn báyìí títí tó gba ẹgbẹ́ owó òsìn kọjá ẹ̀ ti rí àkọmọ̀nà wa. bákan náà wà ní ìlú òkè o lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn nílé bàbá wa Akíntọ́lọ́ ọlọ́pàá. bákan náà wà nílùú àgọ́ ààrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú àgọ́ ààrẹ ń bi chọ́ọ̀chì akékaka. láàárọ̀ yìí mo wà nílùú àgọ́ ààrẹ gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi ní ìlú àgọ́ ààrẹ àtàgbègbè rẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ ti ń pè mí ní ìlú Ìgbòho Kìsí ọ̀jẹ̀ owódé sẹ̀pẹ̀tẹ̀rí àgọ́ àmọ́dù èdè ìràwọ̀ owódé ìràwọ̀ ọlé agúnrege sábẹ́ mo ti wà nílùú àgọ́ ààrẹ láàárọ̀ yìí o èyí ṣe pé táàtún wá kó mẹ́ẹ̀ lọ́la tẹ́tún wá máa pè wá gẹ́ níbo lẹ wà tẹ́ wà lágọ́ ààrẹ ni mo wà lágọ́ ààrẹ ẹni tí bá ń gbọ́ mi kó tètè dìde wúyà mo wá jẹ àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pè wá tẹ́ ẹ nípè kẹ ìpèníjà kan àbẹ́yọkan àbí méjì nínú àgọ́ ara ẹ jẹ́ àmójútó àlàáfíà ara wa ọ̀gá orí téèyàn fi wá re òun làlàáfíà gbogbo ohun ẹni tọ́lọ́hún dá pátá kò sẹ́ni tọ́lọ́hún ní kó máa ní wúwú nínú àgọ́ ara ẹ̀ èyí tí ń ṣèwọ́ tó ń gbọ́ mi láàárọ̀ yìí tó ti ṣègbìyànjú tó ti ṣe wàhálà tó ń wò pé àbọ̀fà ni àbáṣàṣì ni bí wọ́n ṣe ń rò bẹ́ẹ̀ ló ń ṣe gbọ́ èèyàn bẹ́ẹ̀ náà fún díẹ̀ yìí ẹ dìde wuya iná ní iléeṣẹ́ aláṣẹ wa wò pé gbogbo ìpèníjà táwọn èèyàn ń sọ́fà lórí ìdààmú yìí lọ́pọ̀lọpọ̀ òrónà àbáyọ pé gbogbo ogun kọ́là ṣe máa ń fóògùn jà àwọn ibìkan ń bẹ tó yẹ pé oògùn kò sí bó tilẹ̀ yóò kó fóògùn ṣe dáa tó yẹn tẹ̀ bá lóògùn ó nípa tó lè kónú àgọ́ ara ṣùgbọ́n machine tààrà yìí àǹfààní yóò nẹ kàsìn owó ìkàsìn ẹsẹ̀ pajápajá owó pajápajá ẹsẹ̀ àìlènẹ̀rẹ́yìn àbí kẹ́yìn tiẹ̀ wá dúngbà míì kó jẹ́ pé láàrin seconds kò lè dúró seconds àti kó máa wá bí tí ó faradì àbí kẹ́yìn tiẹ̀ jíǹgbà míì kó má lè fi àtẹlẹsẹ̀ lélẹ̀ tí a kẹ́ gógógógógógógó nígbà míì àtẹlẹsẹ̀ a máa tẹ̀ lómi nígbà míì ara títa ni a máa tẹ̀ lómi nígbà míì ìkun ẹlòmíì bí bá ṣe ń nẹsẹ̀ ẹ báyìí ló máa dún kó fún di èyí kò sí nǹkan kan tí ń bí wàhálà èyí ṣàṣà sí èyí sọfà tá à ń jẹ ní ń dá wàhálà nínú àgọ́ ara wa tá à ń jẹ ní gbogbo bí ṣe ń ṣèwọ́ tó ti gbìyànjú ara tá a tún wà ń wí ara ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì tó bá nípèníjà tá à ń wí láàrin bíjọ́ mélòó tó bá ti ń lògùn kíní ẹ̀ yóò máa láì pààyà ẹ̀ díẹ̀ ẹlòmíì yóò ṣègbìyànjú kó tó mu ni ara ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tó ń wò pọ́fà ni kì í sọ̀fà fún di èyí gbogbo ẹ̀yẹn mi tẹ́ ń gbọ́ mi ní ìlú àgọ́ ara àta gbègbè rẹ̀ ẹjá dìde wúyà ọ̀gá orí téèyàn fi wá orí òun làlàáfíà gbogbo ohun tó ti rí nínú ìpèníjà nínú àgọ́ ara tó rí tẹ́lẹ̀ ó ti dàlejò nínú àgọ́ ara nìyẹn wọ́n ló dìde ló múra sínú àbí yálà ẹ̀gbẹ́ kan orí ló máa ń fò wọ́n àbí yálà etí rẹ̀ a máa hóye àbí yálà gbogbo gbá ẹ̀ máa sọ pọ̀pọ̀pọ̀pọ̀ àbí wọ́n tiẹ̀ máa rìn lọ láàrin ẹsẹ̀ bàtà sí méjì bàtà ó yọbọ ẹlòmíì ò ní mọ̀ ẹlòmíì ti ní ẹsẹ̀ bàtà kọ̀ọ̀kan lẹ́sìn yóò fẹ́ tóbi oríṣi mẹ́fà tó ẹ gbọ́n máa gẹ́gẹ́ bàbá bàtà ẹsẹ̀ kí á lọ́wọ́ ní nígbà tó máa fi gbẹ̀yìn òun ò mọ̀ká tó yọbọ̀ fún di èyí gbogbo ẹ̀yìn mi sẹ́ ń gbọ́ mi ní ìlú àgọ́ àrẹ àtàgbègbè rẹ̀ a wà nílùú àgọ́ àrẹ lẹ́nì àti ọ̀la tó bá di ọ̀túnla on the 2 àti on the 3 a wà nílùú Ìṣẹ́yìn gbogbo ìpèníjà tí èyí tí wọ́n rí iléeṣẹ́ wa àwọn òkè ń woṣẹ́ o àti ń yẹṣẹ́ wo ọkọ̀ mi ò fẹ́ràn mi ọjà mi ò ta ọlọ́run làlájì láti náà ń pè ó máa képọ̀ lọ́hùn èèyàn ò ní képọ̀ lọ́hùn kó jogún òfo tí nǹkan bá lélélélé yóò rọ̀ ni àwọn àgbàlagbà sì ní oòrùn kì í ràn látàárọ̀ dalẹ̀ fún dé yìí
gbogbo ẹ̀yẹn mi tẹ́ ẹ wá ń gbọ́ mi ní ìgbà àkọ́kọ́ àbẹ̀fẹ́ salágbàtà wa àwọn ohun tó ń jáde láti iléeṣẹ́ wa pọ̀ látara rẹ̀ ní gẹ́tọ̀ gbamuge tó ń ṣẹ́mú jẹ̀díẹ̀dì ọ̀pá ẹ̀yìn inú tó ń kan inú tó ń run ni nǹkan oṣù obìnrin tí ò wá àbò ń yọ àbò ń dúdú àbò ń ṣe ségesège pàápàá jùlọ nǹkan obìnrin tí ò wá yìí ó ti dá wàhálà alẹ́ ó ti kọ́ọ̀sì infertility fóbìnrin mi ó kọ́ọ̀sì infertility fọkùnrin mi tọ́yẹ fóbìnrin mi ó wà ní ilé títí láàrin bí ọdún 5 ọdún 6 gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀ rúùn bíbí ọmọ àbíyè ó bá pa wọ́n lẹ́rìn ayọ̀ gbogbo àwa tá a ti bí ọlọ́run má pa wọ́n o májà fojú sunkún ọmọ bá a ti àwọn ọmọ wa ní àlìzánu ibùnú dínì tí wọ́n lọ́mọ ẹ̀sìn tí wọ́n lọ́mọ tí sanwó oṣù tí sanwó ọ̀sẹ̀ ọmọ tí kìí ṣe pé gbogbo ọmọ tí yẹn bí náà ló ti jọ́ máa láàánú ọlọ́run gbogbo etí tí ń gbọ́ mi láàárọ̀ yìí àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n lọ́mọ aláàánú tí wọ́n lọ́mọ tí sanwó oṣù tí sanwó ọ̀sẹ̀ fún díẹ̀ yìí gbogbo ẹni ó bá ti wà nípò infertility problem yẹn àbí yálà secondary ni àbí primary ni ọlọ́run kò dá wọn láre fún díẹ̀ yìí ẹni ó bá ti nípèníjà mẹ́ a ní oògùn iléeṣẹ́ wa a dẹ̀ ní oògùn lọ́dọ̀ àwọn alágbàtà bákan náà la ní gẹ́tọ̀ sweet bitter òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni ọ̀tọ̀ ní rheumatism ọ̀tọ̀ arthritis fún díẹ̀ yìí gbogbo ẹni ó bá wà nínú ìpèníjà bẹ́ẹ̀ either rheumatism ni àbí arthritis ni nínú ìpèníjà bẹ́ẹ̀ a wà ní adẹ́ gẹ́tọ̀ sweet bitter ti wà fún bákan náà la ní kò mọ́lẹ̀ sweet flosser òun ló fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú àgọ́ ara bákan náà la ní ẹ máa rá mọ ìwọ́ra ní gbogbo ìgbà ní máa ń sọ pé ilé tí ò bá ti ṣe ẹ máa rá mọ yìí oògùn wọn dín kan gbogbo ohun tí ẹ bá ń ṣe tí èèyàn bá ti lè tẹ́ẹ̀tì wò láyà ń báwo nǹkan wọn ò wúlò èmi náà lèmi náà ti lò láàárọ̀ yìí tó dẹ́ pé mo fi wọ́ gbogbo oríkèéríkèé ẹ̀ka gbogbo ohun tá à ń jẹ àti bá a ṣe ń ṣe lásìkò yìí ń dápè níjà nínú àgọ́ ara ọlọ́run ọba kó bá a dáwọ́ lé kó fẹ́ni kọ̀ọ̀kan wa lálàáfíà àwọn bàbá wa láyà tí wọ́n máa ní ta ló gbádùn kò sẹ́ni tó gbádùn bí wọ́n ṣe lè lọ́ọ́ gbádùn àárẹ̀ tí ń ṣe gbogbo ayé ìyòwò lọ́wọ́ ọlọ́run ọba kó wọ gbogbo wa sàn bákan náà la ní oníwọ́n tó ń ṣe ìfúnpá gíga yálà ẹ̀rọ oorun sí ni àbí kẹ́gbẹ́kẹ́ orí máa fọ́ yẹn àbí kó máa rẹ̀ yẹn wẹ̀ sí ọlọ́run má fa ìnira mú wa o ọlọ́run má fi ìnira mú ọlọ́run má fi ìnira mú ọlọ́run gbogbo ẹni ó wà nípò ìnira ọlọ́run ọgbọ ọlọ́jọ́ ìní pa fún ọ lálàáfíà àwa tá a mánéèjì tiwa náà káàkiri ọlọ́run ò má jẹ́ kọ́ mánéèjì tó fi kó o yálà alẹ́ yìí tó ń ṣiṣẹ́ fún ẹ̀yọ́ ṣíṣe ń kó bójú ẹ̀yọ́ ṣíṣe ń pa nǹkan ọmọkùnrin ẹ̀yọ́ ṣíṣe èé jẹ́ kéèyàn lókun náà àgọ́ ara ẹ̀yọ́ ṣíṣe èèyàn máa làágùn yóò máa rù yóò máa gbẹ yóò máa mú mi fún díẹ̀ yìí ẹ̀yọ́ ṣíṣe táwa ń wí prostate wà diabetes wà èyíkéyìí tí ìbá jẹ́ ń bẹ̀ oògùn ọ̀hún bílẹ̀ ń bẹ bíi tàtijọ́ atọ́kùn ẹni tí ò bá mọ̀ ni kó sọ pé òun ò mọ̀ gbogbo ìgbà ni máa ń sọ fún yín akáàkiri arìn káàkiri ọ̀nà orin àrìn ẹgbẹ́ oníwèé mẹ́wàá ń ta bá lọ́dọ̀ àwọn tó bí wa àrìláìbù lórí yẹn àjáde àtúwámọ̀kúmọ̀ káàkiri pé ayé ò ní máa lọ bíi tàwọn bàbá wa wọ́n ní àwọn bàbá àgbàlagbà wọ́n ní wọ́n ké wọn ní tírà ó yé wọn bọ́làjú wọn ṣe mọ ni wọ́n ṣe gbìyànjú lórí ìwé àtegbò ṣùgbọ́n sì èèyàn ò gbọ́dọ̀ rìláìbù lórí pé bí wọ́n ṣe ṣe tiwọn yẹn lèyẹn gbọ́dọ̀ máa bá lọ èèyàn gbọ́dọ̀ fi ìmọ̀ ọ̀gbàlódé kun iná níléeṣẹ́ aláàjì ṣe fi ìmọ̀ ọ̀gbàlódé kun fúngbà yẹn gbádùn àwọn èèyàn wa ẹ̀rí pé gbogbo ìgbà ni máa ń sọ oore tí ń bẹ ń bi kéèyàn ṣètọ́jú èèyàn oore ni o lẹ́ni tó bá fòdodo ṣe tó fàníyàn òdodo ṣe kí èè ṣe pé ohun tó fẹ́ gbà lọ́wọ́ wọn ló jẹ́ bàbàrà nítorí oore tí ń bẹ ń bẹ yàtọ̀ sí pé wọ́n tiẹ̀ máa dúpẹ́ fún ọ ọlọ́ngbọ́n máa dúpẹ́ fún yẹn ládàá tún bẹ ń bẹ fún díẹ̀ yìí gbogbo ẹ̀yẹn mi tẹ̀ ń gbọ́ mi nílùú àgọ́ àrẹ àti agbègbè rẹ̀ gbogbo ẹ̀yẹn mi tẹ̀ ń gbọ́ mi ní ìlú Ṣakí àti agbègbè rẹ̀ káàkiri gbogbo fi tọ́wọ́ jẹ́ ètò yìí dé ẹ ti ń pè mí pé aláàjì níjọ́ olẹ́wà mo ti wà nílùú àgọ́ àrẹ ẹ tètè yọjú sí wa pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run àtàìsàn àtàrùn kò ní fi ṣe wá kò ní fi ṣe mí kò ní fi ṣe gbogbo títí wọn bákan náà ní ulcer solution nígbà ìgbádùn àwọn èèyàn yálà ó ti di èyí tó le ni tó sábà wọnú àgọ́ ara ó ṣeé ṣe kéèyàn máa fi gùnṣẹ̀ kẹ́gẹ́ yẹn kí nǹkan pupa máa wá tó sábà wọnú àgọ́ ara ó ṣeé ṣe kéèyàn jẹun kó máa bì tó sábà wọnú àgọ́ ara ó ṣeé ṣe kéèyàn máa gùnfẹ̀ tó sábà wọnú àgọ́ ara ó ṣeé ṣe kó mú yẹn nígbà yà papọ̀ mẹ́yìn tó sábà wọnú àgọ́ ara ó ṣeé ṣe kó máa rùn yẹn nú èyíkéyìí tí wọ́n lè rí iná sá ẹ gbé ojú sí wa pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run pẹ̀lú jẹ́kànṣó rẹ̀ ìwọ náà dúpẹ́ fọlọ́run bá bákan náà la ní ghetto well sweet bitter òun la fẹ́ gbòógì 22 ṣe yálà partial stroke ni wọ́n ní ni àbọ̀gbẹ́ inú ni wọ́n ní ni gbogbo ohun tí ń ṣẹ̀dá nínú àgọ́ ara àwọn ni bí wọ́n ṣe máa lò àti yẹ̀nẹ̀nẹ̀ rẹ̀ sára rẹ̀ bákan náà la wá ní tilẹ̀kùn lẹ́yìn
Sọlédayọ̀ gbòòrò mi lóbìnrin lọ́kùnrin tí wàhálà ti ń ṣẹlẹ̀ nínú ilé tọkùnrin ò rí súnẹ̀ ṣe lórí aya rẹ̀ kò í ṣe ní tó dáa ń tára máa ń jẹ aró béèrè túnà tá a wà ń wí lọ́dọ̀ ẹlẹ́tẹ̀ẹ́ ni là ń yẹn nẹ̀nẹ̀ rẹ̀ pé kéèyàn ṣe pẹ̀lú ògo Ọlọ́run yálà obìnrin ni alóníwóró fọkùnrin tó yẹ fọkùnrin ló lè lò gàbádáyà a ní olómi obìnrin ń lò ọkùnrin ń lò tó bá yẹ pé olómi tí obìnrin tára rẹ̀ kì í gbé pẹ́pẹ́pẹ́ ni ó máa lò pẹ̀lú ọsàn wẹ́wẹ́ ni tó bá yẹ pọ́kùnrin ni tára rẹ̀ kì í gbé pẹ́pẹ́pẹ́ ó máa lò pẹ̀lú yín ni tó bá yẹ pé jẹ̀díjẹ̀dí fẹ́ lò fún òní ìdìkẹ́ fi nǹkan fún ṣùgbọ́n tẹ́ ẹ bá ti fi kíní ẹ̀ kún ó ti gbàgbára ọ̀tún fún láti lè fi tilẹ̀kùn lẹ́yìn yẹn wọ́n bá yẹ pé ẹ fi nǹkan kan sí jẹ̀díjẹ̀dí ló ṣiṣẹ́ fún gbogbo ẹ̀yẹn mi tẹ́ ń gbọ́ mi ní ìlú Àgọ́ Àrẹ àti agbègbè rẹ̀ a wà nílùú Àgọ́ Àrẹ o gbogbo ẹ̀yẹn mi tẹ́ ń gbọ́ mi ní Ọ̀fẹ́gùn oògùn wa ti wà lọ́dọ̀ mọ́mí Ṣẹ́ídá níwájú ilé bàbá baálẹ̀ ní Ọ̀fẹ́gùn àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe gbogbo etí tí ń gbọ́ wa ẹ ṣe àtọkùn. tó ẹ kó atótónu láti àárọ̀ aláàjì àǹfààní wo wà ní àwọn ènìyàn wa ní ìlú Àgọ́ Àrẹ ni wọ́n ó jẹ torí pé látìgbà tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí Àjímọ́ná lẹ́tí ń sọ ọ̀kan ọ̀jọ̀kan àwọn ọ̀rọ̀ nípa àǹfààní tí àwọn ènìyàn wa ó jẹ ní ìlú Òkè-Ò àbí ìlú Òkè-Ò nìkan lẹ fẹ́ kó jẹ́ àǹfààní ni. kèésì Òkè-Ò Àgọ́ Àrẹ ní ara Nàìjíríà rẹ Òkè-Ògùn náà ni èèyàn mẹ́wàá tó bá kọ́kọ́ dé yóò jẹ àlùbáríkà ghetto sweet bitter bá a ti ṣe fún wọn ní ìlú Òkè-Ò àti agbègbè rẹ̀. tó ìyẹn ni wípé ènìyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé iléeṣẹ́ yín l'Àgọ́ Àrẹ tó gba káàdì tó sì ra oògùn bó ṣe lè wò kí oògùn náà kó kéré tó kéré mọ́ bẹ́ẹ̀ ni. tó ó dáa ẹ jẹ́ ká tún lọ sí olúléeṣẹ́ Ralac Ventures ọ̀rọ̀ sì tún kù tí aláàjì fẹ́ bá àwọn ènìyàn wọn sọ à ń padà bọ̀ wá ikú kalẹ̀. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ má ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún Ralac Ventures ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò ókè 09026309106382237 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter Ralac Ventures ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 0902630822370 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sweet bitter ló lè ṣe rámọ ni kò béèrè fún Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe. ẹ kú kalẹ̀ ẹ̀yin alára wa alájà àbọ̀lọ́rẹ́ wọ́n sì wà pẹ̀lú wa lórí ètò bóyá ní àwọn aráalé tí wọ́n fẹ́ béèrè ìbéèrè kan tàbí èkejì lọ́wọ́ alájà àbọ̀lọ́rẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí lẹ́ẹ̀ fi pe aláàjì sí o ẹ fi pè wá sí lórí ètò báyìí
aláàjì ó sì máa dá yín lóhùn. Ẹ máa pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ titun ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ titun èyí tí a ṣẹ̀ṣẹ̀ ní báyìí tó jẹ́ ti iléeṣẹ́ wa 070 10 15 06 02 070 10 15 06 02 070 10 15 06 02. Hello. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ o. 070 01 02. Hello, ẹ káàárọ̀ o. ilé tí wọlé o. 070 02 01 070 01 070 10 15 06 02. Hello, ẹ kú ojúmọ́ o. Hello, ẹ káàárọ̀ o. ilé káàárọ̀. 070 10 15 06 02 ní ojú òpó tí ẹ fi pè wọlé báyìí. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ orúkọ yín o. Ẹ káàárọ̀ sà. Àmín. Àmín. Kódà lágbára ọlọ́run ó lè ṣe é ṣe kó jẹ́ yín lé àmbọ̀ àṣàkì pẹ̀lú ògo ọlọ́run. Tó ó dáa ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ nítorí àwọn iṣẹ́ tí a fẹ́ jẹ́ àti láti júwe ọ̀kan ọ̀jọ̀kan ibi tí àwọn ará ìlú tí wọ́n ti rí nǹkan tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ titun a sì ní òmíì báyìí ó ti pé méjì báyìí o fún gbogbo ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ ń béèrè wípé ká sọ kìnìún ọ̀hún di méjì ó ti pé méjì báyìí. Aláàjì ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín. Ẹ ṣe àtọkùn iwájú lọ́pàá sí fẹ́fẹ́ mọ́ ó máa lọ. Nọ́mbà àbánisọ̀rọ̀ wa ní 090 090 67 67 63 63 82 82 23 23 70 70 090 090 63 63 82 82 23 23 70. 70. Ẹlẹ́kejì 090 090 27 27 24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe kò ní ṣiṣẹ́ ní tẹ́kọ̀ tó fi kàn wá. Ẹ ṣe àtọ́kùn. Ẹ ṣe wà láàyè ẹ máa lọ gba ìpè báyìí. Tó a ní ìrìnjù báyìí lọ lórí ìròyìn àjẹmọ́ná àti abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Ó jẹ́ àmọ́ fẹlẹ́ yìí ká máa fi ṣe lọ ìtura. ẹ jẹ́ àmọ́ fẹlẹ́ yìí ṣe lọ lórí ètò àjẹmọ́ná fún tààrọ̀ tòní. A tún rọ̀ yín pé kẹgbẹ́ ìpolówó yín wá sí kọ́ni sí 89.1 FM. Gbogbo ẹ̀jẹ̀ bá sì tún fẹ́ ra blọ́ọ̀kù náà bí a ṣe ń ṣe yẹn náà lẹ́ẹ̀ máa ṣe 1,000 naira ní gbogbo yín tẹ́ bá fẹ́ ra blog tí wọ́n á gbé wá fún yín ní next week Tuesday títí di ìgbà míì tí a sì jọ pàdé lórí àwọn àkọ́tún ètò wa gbogbo. Èmi ọmọ ní Kani olówó lọ́rẹ̀ẹ́ nílọ̀rọ̀ sọ pé kò ta ni lọ́rẹ̀ẹ́ nítorí ẹ̀ lèmi ìtúrólúwa ni mo fi ń sọ fún yín pé bó bá ti di aago 10 lálẹ́ ẹ jẹ́ ká jọ pàdé lórí Holy Ghost service tí a máa ń ṣe ní ọ̀la Friday ni a máa ń ṣe Holy Ghost service. Ọ̀la náà ni first Friday of the month tí ìjọ Redeemed Christian Church of God tí wọ́n máa ń ṣe títí di àwọn ìgbà tá a máa pàdé lórí àwọn àkọ́tún ètò wa gbogbo. Ìtúrólúwa ọmọ Adéníjì lórúkọ tèmi ó dìgbà. Tó bó sì jẹ́ lẹ́gbẹ́ àwọn ẹ̀yin ènìyàn wa ẹjẹ́ àjọ pàdé lórí ètò má sọ̀rọ̀ jù láago 10 sí aago 10 àbọ̀. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi wọ́n ń dágbére lórí ìròyìn àjẹmọ́ná fún ìtì òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò má ṣáì
gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà. ní báyìí àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí máa rí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Rala Ventures gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí ẹ máa lọ sọ́dọ̀ Alhaj